Wọ́n sì máa jẹun. Sá. Kílẹ̀ máa jẹ. Ẹni ìrẹsì ṣùgbọ́n. Àwọn ti ṣe ọ̀tá mi. Nípa nǹkan. Ní ọdún tí a ti sùn lọ. Ẹni ní pé kó má bàjẹ́ sí ọmọ tó dọ́gbọ́n fún mi. Ilé ìkọ́ close lè ṣe ń bì. Èwo ni ẹ? Ẹni tí ní máa ń bẹ fún ẹ̀sùn ìpèjẹ́ kí ni wọ́n ti máa fẹ́ ṣe lọ. Wàá kí pípọ̀ lè di sọ́sínú dọ́sìn dandan ní kí n rìn mọ́lẹ̀. Mi ti wà lórí láìpẹ́. Kí ni? Bẹ́ẹ̀ mọ̀ fún fún. Ìyọ̀kìn báyìí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú. Ọba Olúfẹ́mi Róyà. Àwa ṣàánú lálẹ́ yìí ni o. God bless you for the gift. Ọba ọba ẹ sá lọ lọ́jọ́ yẹn ẹ tẹ́wọ́ mi. Èmi ló ń dú ẹ kéde òde. Àwa sóore lálẹ́ yìí ni. Kò sí kò mẹ́ta bá wá jù pé ká àwa sóore. Ẹ double tap kẹ́ share live. Tẹ́ bá ti gbé double tap yẹn. Tẹ́ bá ti gbé dé 20k. Á bẹ̀rẹ̀ ọrẹ ṣíṣe. Yomi Bamsi. Ó mà ti pẹ́. Ẹ sì wà láyé ni.
Kékeré mo ti fans àwọn kan báyìí gbẹ̀yìn. Nígbà tí mo ti ń wá ọ̀kadà. Gbogbo ìgbà a máa ṣe big boy. Ẹwà àwọn tá fẹ́ sóore fún ta ní kan double tap tó ń tó fi mí sàkọ́. Ẹ jọ̀ọ́ ẹ má double tap o. Trump's mouth. You are welcome. ATM. You are welcome. Aderipepe Dolapo, you are welcome. Trump's mouth, you are welcome. You are blessed for the gift, according to the encyclopedian. Mo mọ ẹ̀yin tẹ́ double tap o. Tó bá tó tàn tá bá fẹ́ help èèyàn ẹ̀sìn. Kí gbogbo yín kẹ́ wá send request. Kẹ́ wá wo nǹkan tó máa ṣe. Ẹ bá ṣe send ẹ máa ṣe máa já yín dànù. Nǹkan tó máa ṣe fún yín nìyẹn. Abánijẹ. Ẹ fẹ́ máa ṣe ẹ fẹ́ bá ní ṣiṣẹ́. Ọlánìpẹ̀kun, you are welcome. Where you double tap 20,000, there we continue our program. Gbí! Ó ti wọlé o. Àjàmúrágún olóde. Àjàmúrágún olóde bọ́wọ́ mi bá tẹ sáàmù. Ọba ganu sílẹ̀. Escritor sí ẹ bẹ́ẹ̀. Key of Ganuko. Yẹ kí n tún jẹ sí gọ́ọ̀mù kan. Ṣé kò ti tán jù? Ra wá sílé mo ni mo fi ń pe ṣúgà tó nílé ìlú padà. Ìtọ́jú ìwé ìtọ́jú. Kò tán ṣúgà tó ní. 9,000 to go. Double tap your screen. Pray for us. Daddy John, you will prosper. All the things you lay your hand upon shall prosper.
A little time that you want to live in this world, you will not live it inside sorrow. In Jesus' name I pray. Welcome. 7,000 to go. Ready. Sáré wá wo ìtànná ògo. Ògo ní wà Ṣẹ́gun. Wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà gbogbo àdáwọ́lé ayọ̀ṣe rere. Ẹni bá ti fẹ́ pa ọmọ para ẹ̀ ni. Pó. Prophet. Wàá rí bá ti ṣe. Àbíkẹ́. God bless you. Ọmọ Èkó. Kémọ̀n. Ọmọ Èkó Kémọ̀n. Yemi, God bless you. $3,000 to go. Am I cool? Blessed forever. Téèyàn bá jẹ sí gan tó bá gbé mi kí ló máa ṣẹlẹ̀? Lórí gbé mi rí. IBK. Now program started. Low everything that can enter corporation escapapropy. Now, ẹ gbọ́ mi. Kó má bàa dogun.
ìwọ tó bá nígbàgbọ́ pé o lè bá aláàánú ẹ pàdé níbí lálẹ́ yìí ni kó send request. nǹkan tó tẹ̀ fẹ́ tọrọ àánú lé lórí jẹ́ kó nítumọ̀. àwọn àánú kan wà tó máa ń rin tètè aláàánú èèyàn. ẹ̀yin olówó tẹ̀lé wà ní comment section. eléyìí tọ́lọ́ bá rán yín sí nínú wọn ẹ ṣoore fún wọn. o mẹ́ni tó máa ṣoore fún tàdúrà máa gbà. kò sí ìkọ̀tà mú wọn wá sáyé o. kò sí ìkọ̀tà máa mú lọ o. so ní báyìí ìwọ tó bá nídìí help tí help ẹ bá genuine send the request. ẹ̀yin tó kù ẹ máa double tap kẹ́ máa share live. torí o mẹ́ni tó máa send the live yìí sí ó lè já láàánú ẹ. ìwọ tó bá ti ń wá ẹnu wọn náà gbọ́dọ̀ máa ṣàánú. tó bá mọ̀ pé o lè sí ojú má wá ẹnu ẹ wá sí bí o. tó bá mọ̀ pé o lè sí ojú kárí ojú ẹ má wá ẹnu ẹ wá sí bí o. Mo fẹ́ try láti Adéníkẹ́ Sá. ẹ wá dán wa wò níbí ni. Rárá o. Ẹ kalẹ́ sà. ló tẹ̀ sí ojú yín. Kí lẹ rí? ṣé ẹ gbọ́ ọ̀kan tá à ń sọ kẹ́ tó wọlé àbí ẹ kàn wọlé. Mo kàn wọlé ni mi ò gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ. a fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ lásàálẹ̀ yìí ni. àwọn aláàánú èèyàn ti wà ní comment section tó fẹ́ ràn yín lọ́wọ́. wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ kó o dẹ̀ wá fún help tó nítumọ̀. má wá pẹ̀lú help tó nítumọ̀ tó make sense. ìwọ tó wá mọ̀ pé o lè sí kámẹ́rà má send the request síbí. Ọba àgbáyé. ẹ bá wa sí kámẹ́rà yẹn. Báwo wọ́n ṣe ń ṣiṣẹ́? ẹ̀rẹ́ tó need help tó fẹ̀yìntì. jẹ́ kí gbẹ́ nìkan sí tí wọ́n bá ti mọ nǹkan tó ń fẹ́ kí kúrò ń bì ó kàn mí kí wá ṣàánú lálẹ́ ni. Ọba.
Ẹ káalẹ́ sà. Mo ní ẹni tó bá lè sí ojú kó má wá sókè sí dandan ni. If you cannot open camera, don't send request. Lágbára o. Kálẹ̀ o. Ewúrẹ́ bu ọlẹ́fẹ́. Sá, Ewúrẹ́ bu ọlẹ́fẹ́. mo fẹ́ ṣe business ní sá. Ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé completely. Ok, mo fẹ́ ṣe business, mo fẹ́ máa ta provision. Mo ẹ̀ṣẹ̀ fiṣẹ́ tí mò ń ṣe lẹ̀ ni, so mo fẹ́ ṣe business, foodstuff, drink, àwọn nǹkan báyẹn. Iṣẹ́ wo lẹ ṣe tẹ́lẹ̀? Mo ń ṣiṣẹ́ ní company kan lÉkòó tó ń ta Indomie ní Surulere. Kí ló dé fi filẹ̀? Iṣẹ́ target ni, so ó wà very stressful. Mọ̀ pé àwọn Indian ló ní, so ó wà stressful gan. Ẹ ti ní shop? Bẹ́ẹ̀ ni sá. Ẹ ti sí shop? Ẹ ti ní shop? Mo kàn ọgbọ́n ẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀bù yẹn bọ̀, mo ṣì ń tu owó tí mo fẹ́ fi ra nǹkan síbẹ̀ jọ. Èyí lẹ fẹ́ fi ra nǹkan síbẹ̀? Estimation mi ó pọ̀ gan, but nǹkan kékeré tí n bá rí, mo ti ní bíi 300 ní ìsìn, so mo kàn ní ìlówó díẹ̀ mọ́. Èyí lẹ fẹ́ fi ra nǹkan síbẹ̀? Bíi 500 or 600 torí mo ti ra freezer. Ẹ dẹ̀ ní 300. Bẹ́ẹ̀ ni sá. Wá kún èlò? Ó kù bíi 300 báyìí. Receipt tí owó ṣọ́ọ̀bù tẹ̀sán dà? Receipt. Kò sí receipt yẹn lọ́wọ́ mi o. Ọwọ́ ta ló wà? Ó wà lọ́wọ́ dádì mi sá. Àwọn ló bá mi gbà. Ẹ̀dẹ̀ ṣọ́ọ̀ pé kì í ṣe pẹ́ parọ́ bẹ́ẹ̀ ṣe wà. Rárá sá. Mo lè gba WhatsApp number yín bóyá tẹ́ bá need proof. Mi ò kí ń bá èèyàn sọ̀rọ̀ ní DM. Ẹni tí bàbá sọ̀rọ̀ ní DM máa fẹ́ jọ dóra nìyẹn. Tó bá yẹ pé help nìkan lẹ bá wá, mi ò kí bá èèyàn sọ̀rọ̀ ní DM. Ibi bí la máa ti parí ẹ̀, àpàdé mọ́ nìyẹn. Help ni mo bá wá sá. Help yẹn ni kẹ́ face. So now, how many years experience lẹ ní nínú provision tẹ́ fẹ́ tà ẹ́? Mo ti ní bíi roughly 10 because nǹkan tí mom sì mi ń ṣe kó tó di pé wọ́n ò tajà mọ́ nìyẹn, kó tó wá di pé mo lọ ṣiṣẹ́. Ẹ dẹ̀ wá wò ó pé ẹ ò lè bẹ̀rẹ̀ business yẹn with that 300k. Mo kàn fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà ni. Ẹ mọ̀ pé tí ẹ bá máa ṣe business, owó tó pọ̀ because company Indomie tí mo ti ń ṣiṣẹ́, àwọn nǹkan báyẹn náà là ń tà. So ó máa wà easier fún mi láti lè máa kéèyàn kàn bẹ̀rẹ̀ díẹ̀ ni. Tọ́lọ́run bá dẹ̀ gbé àánú ẹ̀ dìde. Mo ní ẹ rí wípé 300 ò tó yín bẹ̀rẹ̀ àbí? Question yẹn ò yé mi sà. Ẹni 300,000. Mo ní ẹ dẹ̀ rí wípé 300 ò tó yín bẹ̀rẹ̀ business. Rárá. Ẹ pé account number yín nígbà mẹ́ta sí comment section. 30. Ṣé kí n tẹ̀ sí àbí kí n fẹ́ lè pè sà? Tó bá ṣe òun yín ni o.
Ǹjẹ́ kí n Bá ìjà tán kẹjẹ kí n gbọ́. ó dá sà? Okay, sì sà. Ọlọ́run á gbé yín padà láàyè. Àmín Jésù. Ọba ẹ kalẹ́ o. Kí la lè ṣe fún yín? Ẹni tí ẹ bá lágbára láti ṣe fún mi ni o, because bí mo ṣe. We are here to help people. Ẹni tó bá ti mọ ọkọ tó fẹ́, àwa kì í bá sọ̀rọ̀. Ẹ máa sọ ọkọ tẹ́ fẹ́, àwọn aláìnú yẹn á gbọ́. O lè padà láìnú ẹ̀ lálẹ́. Ẹni tó bá dẹ̀ mọ̀ pé òun ò lè sí ojú kó má send request síbí. Nǹkan tí Holy Center gbé wá lálẹ́ nìyẹn, ká sóore fáwọn ènìyàn. Ó dẹ̀ sure fún mi pé tó bá sọ ọkọ tó ní ìtumọ̀, tó make sense, wàrà láìnú lálẹ́. Ó dẹ̀ dì ní. Yeah. Ọba lọ́la. Bàbá ẹ káalẹ́ sà. Ìtàn wá dán wa wò ni. Sà. Ló jẹ́ sí ojú yín. Mo ti ṣe. When you're up to 1K, come back. If you cannot open camera, don't come here. A gbọ́dọ̀ rí ojú ẹni tá fẹ́ sóore fún. Bóyá ẹni tí ọwọ́ ayé wà lára ẹ̀. Bóyá ọwọ́ ẹni táyé ń ṣe, bóyá ọwọ́ ẹni tá fọwọ́ fà fi sínú àdánwò àfẹ́ mà. You cannot just help people like that. Júmi olóko. Adébísí làwà. Double tap, share the live. Ario. Ẹ káalẹ́ sà. Open your camera before any story. I've opened my camera. Phone mi ò clear dáadáa too much ni sà. Ìrànlọ́wọ́ wo lẹ fẹ́? Ẹ káalẹ́ sà. Èmi ò fi bẹ́ẹ̀ láì kéèyàn máa kéèyàn. Sà, Irú dáàdi ìrànlọ́wọ́. mo need help ni mo fẹ́ ṣe container ni sà. Cutters ni mo máa ń kiri ní ọjà ní sáìdì Badagry yẹn. So mo need owó díẹ̀ tí n fi ṣe container kí n tiẹ̀ máa rí bí permanent place máa wà ní sà. Èyí ló máa ná yín. Tí n bá rí 250 sí 300 sà, or 200. Ẹ pé account number yín lẹ́ẹ̀mẹ́ta. Ẹ pé account number yín lẹ́ẹ̀mẹ́ta sí comment section. Time is going. 9125515271 OPay 9125515271 kí n tún pè sà. Hello sir. Ẹ káalẹ́ sir.
Kí lẹ fẹ́? Mo need help ni sir. Ẹ dẹ̀ ṣe pa kámẹ́rà, ẹ wá test mi níbí ni. Mo ti tàn. Ẹ wá gbé glass sójú àbí? Sir? Mo ní ẹ wá gbé glass sójú bí ká máa wo glass. Mo fi ń read ni sir. Ẹ wá kàwé mí ni. Like reflection phone yẹn máa affect ojú mi. Kò kí ń ṣe recommended sir, recommended class. Ojú dùn yín tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni, mi lè wo nǹkan dáadáa lórí fún. Ó mà ṣe o, ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé sir. Kí lẹ fẹ́? Mo need help ni sir. Mo fẹ́ bẹ̀rẹ̀ business, dry cleaning business. So mo need owó láti ra machine àti pressing iron. Àtọ́ èlò tẹ́ máa ní. Tí n bá rí bíi 500 sir. Ẹ pé account number yẹn sí comment section. Àwọn aláìní yín ń gbọ́ yín. 8102045742 OPay. 8102045742 OPay. Mayowa. Èlò lẹ ti rí nínú owó náà? Mo ní 100 sir. Okùn èlò? 400. Ẹ pé account number yẹn lẹ́ẹ̀kan sí. 8102045742 OPay. Mayowa. King of King. King of King. Yes, sir. Ẹni tó bá lò sí ojú kó má wá síbí yìí o. If you cannot open camera, don't come here. Akíngbadé. Akíntóyè. Kálẹ́ sà. Ẹ rí sí ojú ni. Mi ò kẹ́tì kéde ẹ̀rí kó o sà. Ọlá Táíwò. Ẹ káalẹ́ sà. Ẹ lè sí ojú. Mo ti ṣí sà. Láti ṣe fún yín.
Jam sir, mo need help yín sir. lórí kíni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sir. Ṣọ́ọ̀bù mi Ọlọ́run ṣàánú mi wà láì. Gbogbo ọjà tí mo ń ta ní ṣọ́ọ̀bù. Àwọn tí wọ́n tún já ṣọ́ọ̀bù mọ́júmọ́ jẹ. Pẹ̀lú arákùnrin Wọ́n á ní ọjà pẹ̀lú a ò fẹ́ gbọ́ ìṣòro yín. Kí lẹ fẹ́? Kí ni help yín? Kí ni help tẹ ní ìdí gangan? mo need owó sir. Wọ́n á lè fi ṣe kí ni? A fi ra ọjà padà sínú ṣọ́ọ̀bù mi sir. Èló? Mo ní bí 300 sìn tí n bá ti rí bí 200 àbí 150. Irú ọjà wo lẹ ń tà tẹ́lẹ̀? Mo máa ń ta ọtí ni sir. Ògógóró? Bẹ́ẹ̀ ni sir. Ẹ pé àkáńtì nọ́mbà nílẹ̀ mẹ́ta. Okay sir. 9161776921. 9161776921. 9161776921. Opay Taiwo sir. Wọ́n ti send receipt ẹnìkan síbí fún mi. Ìwọ tó bá rí àánú gbà lálẹ́ yìí, opportunity come once o. O lè má torí irú ẹ̀ lọ́jọ́ kejì o. O lè má rí irú ẹ̀ lọ́jọ́ míì o. Ìwọ tó bá ṣe àánú ẹ̀ lálẹ́ ìtọ́jú opportunity yẹn dáadáa o. Kálẹ̀ sà. Kálẹ̀ sà. Arákùnrin open the camera. Mi get ẹni sà. Mi get ẹni sà. Ẹ kálẹ́ sà. Open camera. Irú help wo lẹ́nu? Hello. Hello sà. Irú help wo lẹ́nu ìdìmọ̀? Abẹ́gun wá kí wá ní. Hello sà, ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, irú help wo lẹ́nu ìdì? Èmi ní ìdówó ni o. Wọ́n kí ni? Single mother, mo ní ìdówó. Owó fún kí nìyẹn? Láti fi tọ́jú ọmọ ni o. Ọmọ ní bàbá ni. Network ni o. Yes sir. Ṣé bàbá àwọn ọmọ yàn sí láyé ni? Ó wà láyé o. Èló lẹ need? Any amount ni tí bá tiẹ̀ rí bí 100 mo sì máa wà okay pẹ̀lú ẹ̀. Elizabeth. Sá ẹ kálẹ́ sà. Ẹ wá dán mi wò ni. Rárá sà. Kí ló tẹ̀ sí ojú? Mo ò sí ojú. Mi ò sí ojú sà. If you know that you cannot open your camera, don't come here.
Kí ló ṣẹlẹ̀? Ó rẹ̀ bọ́ta. Ìwọ tó ti rówó gbà lálẹ́ yìí, opportunity come once. Bá àwọn ẹ̀kọ́ tó padà wá lọ́la o, receipt ti wà lọ́dọ̀ mi o. Ọba ẹ kálẹ́ sà o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Kí ni irú help wo lẹ need? Pákó títà. Iṣẹ́ tí mo kọ́ nìyẹn, pákó títà. Ọ̀nà wo la lè gbà ràn yín lọ́wọ́? Mo nílò owó láti fi bẹ̀rẹ̀. Mo níṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀, olórin ni mí, mo kò fẹ́ fi support ẹ̀ náà mi. Èló lẹ need? Mo máa nídìí tó 800. Èló lẹ ti rí? Mi tí ní ju 150 lọ sà. Ẹ pé account number yín fún àwọn èèyàn ní comment section nígbà mẹ́ta. 18 1824 799 299. 1824 799 299. 1824 799 299. Access Bank. Ọlọ́run gbé yín padà láàánú. Àmín. Anna. Ẹ ṣe mistake wọlé ni àbí? Ẹ kálẹ́. Kí ni nǹkan tẹ́ fẹ́? Mo ní ìrànlọ́wọ́ ni Lórí kí nìyẹn? lórí business mi. Ẹ ṣàlàyé kíákíá kó lè yé wa. Drinks ni mo ń tà. Ọjà yẹn dẹ̀ rí bákan. So mo need the help. Mi ì lọ́jà àwọn kan nu shop. Iye ló lẹ máa need? Ti kárí bíi 350, 300. Ẹ pé account number yín lẹ́ẹ̀mẹ́ta fún àwọn aláàánú yín. 81 42 39 66 58 OPay 81 42 39 66 58 OPay. Ọlọ́run gbé padà láàánú. Àmín. If you know that you cannot open your camera, don't come up here. If you get up here, if you don't open your camera, I remove you. Èèyàn méjì náà ti send owó fún wọn. Receipt yín wà lọ́wọ́ mi. Èèyàn méjì tó dẹ̀ send owó fún yẹn.
Opportunity come once. Make sure you maintain the money very well. If you cannot open your camera, don't come up. Hear me? Sir, orúkọ mi ni Yẹmí sir. Tí ì fi ojú yín. Mo ti ṣí sir. Ààrẹ ojú yín níbí. Mo ti ṣí sir. Kí Yes la sir. lè ṣe fún yín? Weather ni mí sir. And then mo need the help. Generator, mo ti ra welding machine, mo ti ra gbogbo ẹ̀. Àmọ́ kò sí owó lọ́wọ́ mi láti ra generator. Òun ló ń fà á. Ẹ pé àkáǹtì báyìí ní comment section. 87 81 47 69 06 15 81 47 69 06 15 81 47 06 15. Ọlọ́gbé padà láàyè. Sir. Ìwọ tó ti gbowó tẹ́lẹ̀ má padà wá síbí yìí o. Gbogbo yín mo dá ojú ẹ̀ mọ́ o. Ọba ẹ kálẹ́ o. Open camera before story. If you know that you cannot open your camera, come here. Ẹ káàbọ̀ mà sí àlàáfíà lẹ́wà mà. Ẹ wo àlàáfíà ló wà o. Kí ni nǹkan tẹ́ fẹ́? Kẹ́ support me in any way. I'm a single mother of 4. Ìyá, ẹ máa sọ ọ̀kan tí ẹ fẹ́ gangan. Kì í ṣe èmi ló fẹ́ fún yín lówó. Àwọn tó fẹ́ fún yín lówó wà ní comment section. Ẹ sọ ọ̀kan tí ẹ fẹ́. Ẹ sọ irú àánú tí ẹ fẹ́. Tó bá wú àwọn aláàánú yín lórí wọn ṣàánú yín. Ẹ support mi fún business mi. Kí ló ṣẹlẹ̀ sí? Kí ló ṣẹlẹ̀ sí business yín? Mi fi bẹ́ẹ̀ ní capital láti establish ara mi. Púpọ̀ ọdún mo ti save díẹ̀. Ó need láti kò tí ì pé owó tí mo fẹ́ fi gba shop. Irú business wo lẹ ń ṣe? Mo ń ta oúnjẹ sísè ní tẹ́lẹ̀. Mo wá fẹ́ go into kí n máa ta tútù. Èló lẹ máa need? Mi mọ bí agbára wọn bá ṣe lè ká sí o. Ẹ pé àkànnà. Ó yá ẹ fún ọ ní 1,000 naira. Ẹ pé àkànnà bá yín. Àyè má ṣe bẹ́ẹ̀ ọba. Mo ní kí lẹ fẹ́.
ẹ sọ fún mi pé ẹ mọ bá àwọn ṣe lè kà sí ṣé àwọn tálákà lẹ rò kó wà ń bí ni. bá rí bíi 200 or 500 máa. ẹ pé account number yín nígbà mẹ́ta ní comment section. 81 50 35 10 44 OP. 81 50 35 10 44 OP. 81 50 35 10 44 OP. Ọlọ́run gbé padà láàánú. Ẹ kálẹ́. Ẹ káàbọ̀. Irú ìrànlọ́wọ́ wo lẹ fẹ́? Mo fẹ́ ní kí ni. Nígbà tí mo wà lójú náà wá kí mi. Ta ló fẹ́ kú bàbá? King Olaps, you are welcome. King Olaps, you are welcome. Àgbàlagbà rẹ̀. Asabisa dollar. Yes, sir. Ẹ sí kámẹ́rà yẹn kó tó pẹ́ jù. Yes, sir. Ẹ mú mi ṣeré àbí? Kálẹ́, sir. Mi ò tí ì rí ojú yín. Ẹ kálẹ́, sir. Ọ̀rọ̀ yín ti yé mi. Ṣá máa lọ. Mo sọ fún yín pé mi ò ní degree tí yín. When you get up, open your camera and tell the people what you want. Tó bá ti gbàgbọ́, jẹ́ kí nǹkan tó fẹ́ béèrè yẹn kó ní ìtumọ̀. Kálẹ́ sàn. Ẹ káàbọ̀, kí ni nǹkan tẹ́ fẹ́? Mo fẹ́ gba ṣọ́ọ̀bù ni. Owó yẹn dẹ̀ pẹ̀lú irinṣẹ́ tí mo fẹ́ ṣe. Gbogbo ẹ jẹ́ bí. Gbogbo ẹ jẹ́ bí èlò? Àgbọ̀ yín mọ́. 800. Ẹ pé account number yẹn sí comment section. Àwọn aláàánú yín gbọ́ yín. 81 27 61 78. Mi ò gbọ́. OP 81 27 61 78 99 OP. Again. 27 61 78 99 OP. Ọlọ́run gbé padà láàánú. Àmín. Double tap your screen and share the live. Ó lè jẹ́ pé wọ́n ló máa fúnra share live sí aláàánú ẹ̀. O mọ̀. O mọ̀ tó lè ràn ẹ́ lọ́wọ́ lálẹ́ yìí. Opportunity ńlá ni mo fún yín lálẹ́ yìí. Èèyàn mẹ́ta náà ti fún lówó lálẹ́ yìí. Èèyàn mẹ́ta péré ló sì rówó gbà. Ẹ̀yin mẹ́ta tẹ́lẹ̀ rówó gbà yẹn. Ẹ make sure pé lówó yẹn dáadáa. Adéṣẹ́wà. Ọba ẹ kálẹ́, sir. Kí ni nǹkan tẹ́ fẹ́? Kí ni nǹkan tí irú àánú wo lẹ need? Ṣọ́ọ̀bù tí mò ń lò, owó tí mo ná ní ṣọ́ọ̀bù yẹn gbà yẹn mo yá ni. So àwa mọ̀ pé wọ́n máa padà dí géètì ibi táwọn ọmọ skul ń gbà jáde sọ́dọ̀ wa. Àwọn ibi tí mo ti wá yáwó yẹn ń sìn ó ti di wàhálà sí mi lọ́rùn. Jẹ́ kí mo ṣáà ń dodge tí mò ń sá káàkiri gan ni nítorí owó yẹn. Àánú ẹ̀ ni mo fẹ́, sir. Hello ni. 700. Ẹ pé account number nígbà mẹ́ta sí comment section. All right, sir. 81 61 71 68 83 OP. 81 61 71 68 83 OP.
81 61 71 68 83 OP. Ọlọ́run á gbé yín padà láàánú. Hello, ọba ẹ kalẹ́ sà. Ẹ sí kámẹ́rà yín. Mi ò tí wọ 1000 òun ló fà á. Tó wàá lè sí kámẹ́rà máa wá síbí yìí o. Ara aláìka ojú ẹ̀ tá a bá fẹ́ ṣoore fún. Ẹ sọ ọkọ tẹ fẹ́ fáwọn èèyàn. Ẹ sọ ọkọ tẹ fẹ́ fáwọn èèyàn. Mo need to help me. Lọ́mọ bá yín gbálẹ̀ lẹ́yìn ni. Lọ́mọ bá yín gbálẹ̀ lẹ́yìn. Point. Mo need to hold. Open your camera before anything. Open your camera. Yes, sir. Mo ti open, sir. Àwa àrójú yín. Ẹ kalẹ́, sir. Kí lẹ fẹ́? Yes, sir. Student ni mí, so mo wá ní àǹfààní àti kọ́ makeup artist. So wíwá time tí mo fẹ́ set ara mi up lélẹ̀ kò dẹ̀ sí makeup ẹ̀jọ̀. Ẹ pé account number nígbà mẹ́ta. 81 35 05 49 11 8223 GT Bank 05 49 11 8223 GT Bank 05 49 11 8223 GT Bank. Ẹ padà láàánú. Ká tó continue ẹgbẹ́ láìkẹ́ dé 100k. Oh. Ta ló fún mi ní káàpù yìí?
Ẹni tó fún mi ní káàpù yìí padà tún send ẹ̀ kí n wo bí káàpù yẹn ṣe rí. Larry Dig. God bless you for the gifts. Òpè ní pè ní òpè ní pèjì òpè tí ń pẹ̀ta kò sí láyé ọ̀rẹ́ mi. Mo ti sọ fún wọn tẹ́lẹ̀ lọ́jọ́ sí pé Larry Dig. How retain you lay your hand upon are prospered. Join the team here. Join the team. Join the team. Everybody join the team. Everybody join the team. Everybody join the team. Everybody join the team. Share the live double wrapping. Go easy. Larry Dig. What the bolo share say. Now we continue. If you know that you cannot open your camera, don't come here. If you cannot open your camera, don't come here. Hello, sir. Kalesa. If you cannot open your camera, don't come here. If you cannot open your camera, don't come here. Kalesa, Oba. Kí ni nǹkan tẹ́ fẹ́ gangan? Ibi tí mo fẹ́ ni sá, mo ti gba ṣọ́ọ̀bù láti December. Ibi tí mo ń lò tẹ́lẹ̀, mo bẹ ti dí òbẹ̀ sọ́jà ọ̀yà ń bẹ̀. Ìgbówó tí mo wá gba ṣọ́ọ̀bù láti December ni mo ti lò. Mi dẹ̀ tí ìwúwo láti lọ ṣe. Èló ni estimate yín? Estimate ti bá rí 500. Èmi náà ti lọ yá owó, èmi ti yá owó kan láti lọ fi bẹ̀rẹ̀ sùn, màá lè fi join ẹ̀ sí. Èló lówó tẹ́ lọ yá? 400,000 sir. 400 ti wà lọ́wọ́ yín báyìí. Bẹ́ẹ̀ni. Tí lè fi yẹn bẹ̀rẹ̀ náà. Ọ̀la ni mo máa lọ gbà. Lórí mo ṣe lọ open account mi. Ọ̀la mo ṣe máa lọ gbà. Ẹ pé account number yín nígbà mẹ́ta fún àwọn aláìní yín. 90 66 23 17 43 OP 90 66 23 17 43 90 66 23 17 43 OP. Data ti tán. Ṣé ó yẹ kí data mi máa tán? Rárá sà. Àwọn ènìyàn burú ní Nàìjíríà yìí. Ṣé ó yẹ kí data mi máa tán? Ẹ̀yin ènìyàn. Ẹ kálẹ́ sà. Àgbáyé máa tán. Open your camera bí a sì lè ṣe tọ́dọ̀ yín tán ká tó lọ. Kí ni ìbéèrè yín? Student ni mí sà, mo fẹ́ bẹ̀rẹ̀ business ni sà. So mo ní ìdówó láti irú business o. Mo fẹ́ máa ta àwọn shade àti perfume. Èló ló ti wà nílẹ̀? Mo ṣì ní 200 lọ́wọ́ báyìí. Ìyẹn ò tí tó bẹ̀rẹ̀. Rárá sà. Ẹ pa account number yín nígbà mẹ́ta. 90 42 80 42 12 90 42 80 42 12 OP 90
42804212. Open. ẹ padà láìdán. Sir. Sir. Hello, sir. If you know that you cannot open your camera, don't come here. Ẹ kálẹ́ sir. Kí ni nǹkan tẹ fẹ́? Mo ní ìdòwò ní fẹ́ fi support business mi sir. Hello. Bóyá bíi 300k. Irú business wo lẹ ń ṣe? Mo ń ta jewelries. Account number nígbà mẹ́ta. 90 72 06 33 48. Open. 90 72 06 33 48 90 72.